This idol don't have power. Àwọn alálẹ̀ àti àwọn òrìṣà. They only packaging. Ohun tí wọ́n gbé sí ìbàyí tó bá fi gbẹ ẹ̀jẹ̀ adìẹ tí ènìyàn tó bá wà nínú ẹ̀mí tí ó bá fura yóò gbẹ̀jẹ̀ tiẹ̀. Ní ọjọ́ kìíní àná nígbà tí ẹ sọ̀rọ̀ sí àwọn bàbá wa nínú ìyẹn bàbá àkóso ọ̀rọ̀ bàbá Bájídé Aborímọládé mo jáde nígbà yẹn láti sọ wípé gbólóhùn tẹ́ ẹ sọ yẹn kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Àwọn náà wá lọ sí ilé ìjọsìn rẹ̀ àwọn náà lọ bẹ ajá síbẹ̀. Number 2, Olúwa ní kí n sọ fún Wòlíì Ọdẹ́dọ̀yìn pé kó ṣe àlàyé ẹ̀jẹ̀ tó wà nínú lógo rẹ̀ àti ìtumọ̀ lógo rẹ̀ fún gbogbo. Ẹnu ara rẹ̀ ló fi sọ wípé kò sí ohun tí ó kan ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Kí Ọdẹ́dọ̀yìn náà wá fi ọba àwọn babúra níwájú gbogbo ayé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó ṣe ẹyin fóbi ó dẹ̀ ti gbé àlè ní ìsìn. Paláṣẹ títí tí ìjọba ó fi yanjú ìwádìí wọn lórí ẹ̀ ẹnìkan kan ò gbọdọ̀ jọ sí ilé ìjọsìn náà mọ́. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Ìjọsìn ló mọ̀ ń rúgbó bọ̀ yìí Prophet Odedoyin Ọláwùmí Ezekiel ó náà ló lọ sí ojúbọ níbi tí wọ́n ti bọ Èṣù yẹn nílùú Òṣogbo tó gbéra láti ìlú rẹ̀ ìyẹn ní ìlú Ọ̀ṣun láti lọ síbi ìgbafẹ́ ẹ̀yọ́ ní tourism center èyí tó wà nílùú Òṣogbo níbi tí àwọn tí wọ́n jọ ń gbàdúrà wọ́n lọ síbi omi tó wà ńbẹ̀ ká tí wọ́n kúrò ńbẹ̀ ni wọ́n rí Èṣù kan tí ẹdìyẹ wà lórí ẹ̀ òun náà ni wọ́n bá yabẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà kankan láti lé ẹ̀mí tó wà nínú Èṣù wò ṣùgbọ́n ṣá o àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tìlú Òṣogbo ti fi àìdùnnú wọn hàn lórí nǹkan tí arákùnrin yìí ṣe ló wá jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe nílùú náà tí wọ́n wá lọ sílé ìjọsìn rẹ̀ àwọn náà lọ bẹ́ ajá sílé ìjọsìn rẹ̀ wọ́n láwọn fi bọ̀gún ni o kí ló tí ilé ìjọsìn rẹ̀ wà ìyẹn ìlú Ọ̀ṣun òun náà ni ọba ti sọ wípé títí ọ̀rọ̀ òun yóò fi yanjú wípé wọn ò gbọdọ̀ sílé ìjọsìn náà àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ti wá faraya o inú sì bí wọn pẹ̀lú bẹ́ẹ̀ ò bá gbàgbé ọdún tó kọjá náà ni wòlíì Nasiri ló jáde wípé Ọlọ́run sọ fóun wípé wòlíì Ọdẹ́dọ̀yìn yìí wípé kì í ṣe wòlíì gidi o débi pé bàbá náà sọ wípé èdè kan wà tó máa ń lò wípé èdè yẹn kì í ṣe èdè látọ̀run wá wọn ni lóko tó tiẹ̀ ń lò tí ẹ̀jẹ̀ wà lára ẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé ìgbà kan ní bàbá yìí ti jáde wípé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní CAC tí wọ́n jẹ́ àgbààgbà bíi Babalọ́lá wípé iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ṣe wípé fèkì ni o wípé iṣẹ́ ìránṣẹ́ tóun ṣe lákòókò yìí tí ẹ̀ ò ṣe gbàgbàgà pẹ̀lú Babalọ́lá wípé ojúkorojú náà ní iṣẹ́ ìránṣẹ́ tóun ṣe bẹ́ẹ̀ ò bá gbàgbé nínú fọ́nrán kan náà ni arákùnrin ti sọ wípé sàkámàjè ó náà làwọn oníṣẹ̀ṣe ń ṣe àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn Kristi ti wá dìde wípé ibi tí bàbá yìí ṣe ò dáa o nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá ẹni tó jẹ́ olórí kan yẹn nílùú ìlú Ọ̀ṣun léèrè wọ́n ní nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ làwọn ti ránṣẹ́ pé o ṣùgbọ́n lòun máa wá ṣùgbọ́n kò wá ó wá fi ránṣẹ́ wípé òun kì í ṣe ara kan náà pẹ̀lú àwọn kan wípé òun dá wà pátápátá gbòrògbòdò ni o ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ níbi tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ti fọ́lọ́kè fojú gbà lórí ìwà tí arákùnrin yìí wu àwọn oníṣẹ̀ṣe gan dúró tẹ́ pé ìwà wọn ò tọ̀nà ṣùgbọ́n ṣá o iléeṣẹ́ ọlọ́pàá ń ṣàyẹ̀wò lórí ẹ̀ wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá níbi tí àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan ti dá sí i níbi tí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yìí tí wòlíì Nasiri sọ tẹ́lẹ̀ tó sì ti wá sí ìmúṣẹ tọ́ ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́yìn tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí pé ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ àwa mú ìgbàgbé o láti jagun pélébé kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ jẹ́ mọ́ abẹ́tù ọ̀hún bọ̀ ẹ gbọ́ wíníwíní lónìí nínú nǹkan táwọn ìránṣẹ́ Ọlọ́run sọ ẹ já ṣe àìkálé pásítọ̀ yìí fẹ́ dá wàhálà lẹ̀ ni o wọ́n ní já ẹ̀sìn ló fẹ́ dálẹ̀ wọ́n fẹ́ mọ bí agbára Èṣù ṣe tóbi tó àwọn oníṣẹ̀ṣe wa sọ pé ọmọdé bá dárí jà káàkáà o àwa ohun tí ó ṣẹlẹ̀ ìmọ̀ àbẹ́tù ọ̀hún bọ̀. Yaya bàtà ìbò. Ọgbẹ́ débi àtàjẹ́. Ẹni kò lè máa sàn táyà bá wá lórí àpáta. Èmi dúró lórí ọ̀rọ̀. Tìrìbò kùbà tìrìbò. Àṣẹlẹ̀ ìgbé gbogbo agbára ẹbí. Àṣẹlẹ̀. Kábí òfin òun ẹ̀sìn dàyàbà tìrìbò. Mo gbé mi. Mo ti wúlẹ̀. Ọlọ́jọ́ ọdún àṣẹ ọjà gbẹ̀mí bẹ́ẹ̀. Àmín. Ọ gbọ́dọ̀ tún gbẹ bọ́ mọ́. Mo gbé gbogbo ẹbọ mi. Mo gbé òyà. Mo di ẹ̀. Mo mú kí aṣọ ta gbogbo. Kí a bá ṣe rí. Ẹlẹ́ta ni mọ́. Mo ká àánú góòlù bí òní. Ẹ yóò gbọ́ àrùn. Ẹ káàdà. Àmín. Àṣẹ kó gbé mi. Àmín. Kí èso ni ọwọ́. Àmín. Ohun tí wọ́n gbé sí ìbàyí tó bá fi gbẹ ẹ̀jẹ̀ adìẹ tí ènìyàn tó bá wà nínú ẹ̀mí tí ó bá fura yóò gbẹ̀jẹ̀ tiẹ̀. Àwọn náà wá lọ sí ilé ìjọsìn rẹ̀ àwọn náà lọ bẹ ajá síbẹ̀. Ọjà ìlágbá
ni fún arákùnrin náà láti lọ sí group láti lọ sójúbọ Ọ̀ṣun. wọn lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ ẹnìkan kan ò lè jọ́sìn ní ilé ìjọsìn. nígbà tá a sì fẹ́ wọlé a bá àwọn security lọ́nà àwọn èèyàn wá bá àwọn security lọ́nà wọ́n dẹ̀ sanwó wọ́n dẹ̀ sọ tí àwọn fẹ́ wá ṣe ní ìtẹ̀dó náà wọ́n ní kan sanwó a sì fi rìsíìtì ìyẹn ìwé tán fi sanwó àfihàn wọ́n dẹ̀ ní pé ká máa lọ ohun tí ó gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run débẹ̀ nìyẹn nígbà orílẹ̀-èdè fún tó tóbi tó báyìí ó yẹ ká mọ̀ pé oríṣi ẹ̀sìn ni yóò wà ńbẹ̀ a sì mọ àwọn kálukú mọ títí wọn fúnra wọn a wájà lọ ibi ìtẹ̀dó tí a lọ mo rò pé ìtẹ̀dó ìjọba ni tí àwọn kìnnì máa ń pè ní kìnnì máa ń pè tourist center ní àwọn ìtẹ̀dó ìgbafẹ́ tí wọ́n ti máa ń wo kìnnì nígbà tí wọ́n kọ́ débẹ̀ gan wọ́n kọ́ bá àwọn kankan tán sì sọ títí Ọlọ́run fún torí pé ìtẹ̀dó tí ó máa ń gba àlejò ni kì í ṣe irú ìtẹ̀dó tí bá ti ń gba àlejò kì í ṣe pé bọ́yọ́ wà fún ẹ̀sìn kan ó wà fún gbogbo ayé ni àdébẹ̀ ìwọ tán gbé bíbà yìí o mo pàṣẹ fún ọ wọ́n sì gbẹ̀jẹ̀ tí ó lè gbẹ̀jẹ̀ àwọn ọmọ tèmi kó wá o tó ní mo gbàgbá lọ́wọ́ rẹ̀ nígbà tí àwọn ènìyàn wa tí wọ́n débẹ̀ ibi tí wọ́n ń lọ ní ìtẹ̀dó ibi báyìí o àwọn fẹ́ yẹ odò Ọ̀ṣun Ìwó o ìtí àtòrí ẹ̀ sanwó nìyẹn ìgbà tí wọ́n wá ń lọ wọ́n wá bá òkúta kan tí wọ́n ń ta pólé lórí tí wọ́n sì gbé adìẹ tó ṣẹ̀ṣẹ̀ kú síbẹ̀ tó sì ń sè ọmọlúwàbí ò wò pé ohun tí wọ́n gbé sí ìbà yìí tó bá fi gbẹ ẹ̀jẹ̀ adìẹ tí ènìyàn tó bá wà nínú ẹ̀mí tí ó bá fura yọ gbẹ̀jẹ̀ tiẹ̀ náà. ju pé kí a tún máa tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn lọ ìmídìrí tí wọ́n pe alága ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní ìpínlẹ̀ Ọ̀ṣun now ojú ẹsẹ̀ náà ni a gbé ìgbésẹ̀ láti rí pé a rí arákùnrin náà láti mọ kí ló ṣẹlẹ̀ arákùnrin náà ìkíní ó kọ́kọ́ gbà láti wá rí wa ṣùgbọ́n ìgbà tó di ọjọ́ kejì tí a fẹ́ rí ó kọ̀ láti yọjú sí wa ó sọ ẹnu ara rẹ̀ ló fi sọ wípé kò sí ohun tí ó kan ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. ìkọjá yìí ni tàbí ká tó sọ pé ó tó jẹ́ olùfíràn tàbí ẹni tó fẹ́ dájẹ́ ẹ̀sìn sílẹ̀ tàbí ẹni tí ò fẹ́ kí omi àlàáfíà ìlú tòrò orí nǹkan tó lọ ṣe nǹkan tó burú jáì tó burú gidi ni ẹni tó lọ fọwọ́ ta èṣù àwa ní àwòfìlànà ìjọba tọ̀ ṣùgbọ́n èṣù gan sẹ́mọ́ tóun lè ṣe fún rẹ̀ torí jẹ́jẹ́ lójó kò tíyàn lọ́ọ̀tọ́ ẹni bá ṣe pé ṣoṣo náà ó dandan kó rí ṣoṣo kì í ṣe látọwọ́ mọ̀lẹ̀ mú sọ ìmọ̀ tí mọ̀lẹ̀ lè ṣe o. wọ́n ní Fálànà rántí ẹ tara ẹni làárọ̀. bágbọ́n tí mo sọ mo wí pé ẹ̀sìn míì ni wá ẹ̀sìn yìí là ń pè ní ẹ̀sìn Ọlọ́run ìpè funfun ní ohun tá à ń lò kì í ṣe Bíbélì ohun tá à wà ń lò ní ọ̀rọ̀ pẹ̀lú idà irú ọ̀rọ̀ pẹ̀lú idà yìí Bíbélì kàn jẹ́ páàtì ẹ̀ ni. torí ìwòye tí mo wòye ń jọ́nà arákùnrin yẹn tó kura rẹ̀ ní pásítọ̀ mi ò rí nírè pásítọ̀ anígbà tí ó dakọ bàbá wa Adébóyè ó ní sétá Adébóyè bá wa nù gbó yìí èyí mọ̀ sẹ́sẹ̀ ṣe correction ẹ̀ pé bàbá wa Adébóyè correction àlà ẹ̀sìn ṣẹṣẹ ẹ̀sìn tó fẹ́rẹ̀ pọ̀ tó fàlàfíà ni àti pé tí bàbá wa Adébóyè ó bá wá bẹ̀ yẹn wọn ò ní bárò tó ń bá wá yẹn wọn ò ní bá wá sí. àwọn náà wá lọ sí ilé ìjọsìn rẹ̀ àwọn náà lọ bẹ ajá síbẹ̀. ìpaláṣẹ títí tí ìjọba ó fi yanjú ìwádìí wọn lórí ẹ̀ ẹnìkan kan ò gbúdọ̀ jọ́sìn ilé ìjọsìn náà mọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí ẹnìkan kan ò lè jọ́sìn inú ilé ìjọsìn yẹn. mo nígbàgbọ́ pé ẹ gbọ́ nǹkan tí Prophet Odedoyin sọ nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti sọ wípé òun ò kì í ṣe kìrìsìtẹ́nì o ṣùgbọ́n ṣá o ìjọ tàwọn dúró lérí ọ̀rọ̀ àti ohun tí à ń pè ní idà ṣùgbọ́n ṣá o ìránṣẹ́ Ọlọ́run kan ti dá lóhùn wípé àìmọ̀kànmọ̀kàn ló jẹ́ kẹ́ máa sọ pé wípé iṣẹ́ ìránṣẹ́ yín dúró lórí ọ̀rọ̀ àti idà ẹ ò bá gbàgbé nínú ọ̀rọ̀ tó sọ síwájú ló ti sọ wípé Bíbélì díẹ̀ làwọn ń lò wọn táwọn ń lò jù náà ní ọ̀rọ̀ àti idà ẹ já gbọ́ ohun tí ìránṣẹ́ Ọlọ́run yìí fi padà dá lóhùn nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀wọ̀n àbẹ́tò ń bọ̀. Prophet Odedoyin Ọláwùmí Ezekiel mo rí àwọn fídíò yín tí ẹ ń ṣe mo dẹ̀ rí àwọn ọ̀rọ̀ tí ẹ ń sọ mo gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ
nípa visitation àwọn pastors yín sí Ìdó-Ọ̀ṣun school níbi tí èṣù wà. Now kó tó gbé máa sọ nǹkan kan lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní òye nǹkan ẹ̀mí àti tó sopọ̀ mọ́ ìṣẹ̀dálẹ̀ tradition àti spiritual warfare, akáfẹ́ káwọn èèyàn kọ́kọ́ wo statement yín eléyìí tí ń sọ yìí, torí pé àti bí statement yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wrong, so and there is solution láti ìgbésẹ̀ tẹ́ gbọ́dọ̀ gbé kí àlàáfíà kó lè wáyé àti gbogbo nǹkan kó lè settle. Màá sọ̀rọ̀ lé lórí. ó wí pé ẹ̀sìn míì ni wá, ẹ̀sìn yìí là ń pè ní ẹ̀sìn ọlọ́run ìpè funfun ní ohun tá à ń lò kì í ṣe bíbélì, ohun tá à wà ń lò ní ọ̀rọ̀ pẹ̀lú idà. irú ọ̀rọ̀ pẹ̀lú idà yìí bíbélì kàn jẹ́ páàtì ẹ̀ ni. Prophet Odedoyin, now ẹ gbọ́ àwọn gbólóhùn tẹ́ sọ nínú fídíò yẹn. Alákọ̀ọ́kọ́ ẹ ní ẹ̀sìn míì nìyí, ẹ wá ní kì í ṣe bíbélì lẹ̀ ń lò, wípé ohun tí ẹ̀yin ń lò ó ní idà àti ọ̀rọ̀. Ẹ wá sọ wípé bíbélì kàn jẹ́ díẹ̀ nínú ohun tẹ́ ń lò ní. Àwọn gbólóhùn yẹn tí a bá tò sínú logic wọ́n takora wọn. Now ohun tí èmi rí nínú gbogbo scenario yìí ó ní pé ẹ ní bitterness nínú ọkàn yín sí ìwà ìdá tí àwọn pásítọ̀ kan ń wù, tí àwọn ènìyàn kan ń ṣe bí wọ́n ti ń ṣe ẹ̀sìn Christianity, bí àwọn ọmọ àlè nínú ìjọ bí wọ́n ti ń ṣe. Èyí ló ń fà á tí inú yín ò dùn. Ẹ wá wò pé bóyá kẹ́ ẹ kúkú dájú kẹ́ ẹ yára yín sọ́tọ̀ kẹ́ ẹ pẹ̀ra yín ní ẹ̀sìn mi. Now ẹ gbọ́ mi dáadáa sà, senior ni nínú iṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n anything tí ó bá ti bọ́ sí orí ayélujára gbogbo wa náà la ó dá sí. Ẹ máa rí pé ní ọjọ́ kìíní àná ní ìgbà tí ẹ sọ̀rọ̀ sí àwọn bàbá wa nínú ìyẹn rẹ, bàbá àkóso ọlọ́lá, bàbá Bájídé, bàbá Orímọládé, mo jáde nígbà yẹn láti sọ wípé gbólóhùn tẹ́ ẹ sọ yẹn kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ padà sọ yìí òun ló jẹ́ kí n rí wípé gbólóhùn tẹ́ ẹ sọ yẹn níjọ́ kìíní tẹ́ ẹ bú àwọn bàbá wa ó jẹ́ kọjá bá ti rí. Torí báyìí ni ẹ sọ pé kì í ṣe bíbélì lẹ̀ ń lò, ẹ ti sọ pé ẹ̀sìn míì nìyẹn. Yes sir, ẹ kì í ṣe ẹ̀sìn míì, Kìrìsìtẹ́nì nìyẹn, doctrine yín òun ló yàtọ̀. Ẹ kì í ṣe ẹ̀sìn míì, Kìrìsìtẹ́nì nìyẹn, ìyìn rere tẹ́ ẹ gbé dání òun ló strong, ògidì ìyìn rere òun lẹ́gbà. Ṣùgbọ́n nínú ìrìn àjò nítorí hurt, nítorí disappointment láti ọ̀dọ̀ àwọn ènìyàn òun lè fẹ́ bóyá kẹ́ ẹ máa jẹ́ kì í ṣe ẹ̀sìn míì sà. Alákọ̀ọ́kọ́ nìyẹn, Kìrìsìtẹ́nì nìyẹn sà, Prophet Odedoyin, Kìrìsìtẹ́nì nìyẹn, Kìrìsìtẹ́nì nìyẹn, but holiness lè gbé dání. Now ẹni ìtẹ́yìn ń lò ó ní ọ̀rọ̀ àti idà. Now bíbélì sọ ní òwe Éfésù orí 6 ẹsẹ̀ 17 bíbélì pé ká mú àsíborí ìgbàlà, ó wá ní ká mú idà ìní tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run dání nígbà tó sọ nípa àwọn ìhámọ́ra ti ẹ̀mí. So tí ẹ bá ní ohun tẹ́ ń lò ní idà àti ọ̀rọ̀, so ohun tẹ́ ẹ̀ sì ń sọ náà ni pé bíbélì lẹ̀ ń lò, torí bíbélì náà ni wọ́n pè ní idà ẹ̀mí, òun náà dẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ìgbà tí mo ṣàlàyé yín sà? Now ṣé wá rí ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe lélẹ́yìí, á dàbí àmọ̀ràn, kì í ṣe pé mo command yín sà, ẹ má bínú sà, ẹ jọ sà, àwọn kan tí wọ́n gbìyànjú láti ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n má bàa bínú sí yín, ẹ jọ ẹ apologize lórí bẹ́ẹ̀ ṣe snob wọn. Àwọn kan ní Ọ̀ṣun ẹ apologize wọn kí wọ́n bá yẹn dá sí, and then àwọn oníṣẹ̀ṣe yìí ẹ apologize sáwọn náà. Yes sir, kò sí tó rọ̀ǹgì pé visit tourist center, but ó rọ̀ǹgì bí àwọn pásítọ̀ yín ṣe gbọ́wọ́ lé òrìṣà tí wọ́n ní àwọn gbórìṣà mi, àwọn sí èṣù kú ń bẹ̀. Now kì í ṣe iṣẹ́ tí wọ́n fi ra wa nìyẹn láti bá agbára òkùnkùn wí ní àyíká ní àyídá. Ogun ẹ̀mí ni kì í ṣe nípasẹ̀ tara, tí wọ́n bá ti ẹ̀ ṣí kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ, bí wọ́n bá ṣí kúrò ń bẹ̀, àwọn tí wọ́n ń sin òrìṣà yẹn àwọn ni wọ́n fún wọn ní àṣẹ láti lọ ṣe, kì í ṣe pé wọ́n á kàn lọ síbẹ̀ tí wọ́n lọ ṣe yẹn ìlẹ́gà ni wọ́n ti lọ gbọ́wọ́ lé òrìṣà yẹn, ó wà ìlẹ́gà. Number 1 kì í ṣe òrìṣà agboolé wọn. Number 2 kì í ṣe báwọn tó ń sìn òun ni wọ́n pè wọ́n fẹ́ ká bá wọn kó ń bẹ báwọn ò ní ìdí ẹ̀ mọ́. Tí influence òrìṣà yẹn bá ń affect ìjọ, inú ẹ̀mí nínú àdúrà lẹ́yìn tí ṣiṣẹ́ yẹn, kì í ṣe kẹ́ ẹ lọ gbọ́wọ́ lé òrìṣà kẹ́ lọ́mọ sọ bẹ́ẹ̀ sọ. Náà tí ó bá yẹ pé Ọlọ́run bá tì yín lẹ́yìn lórí iṣẹ́ tí wọ́n lọ ṣe ń jọ yẹn ni kò ní da gbogbo tó dà yìí. Ẹ wò báyìí wọ́n ti sílì ìjọ Ọlọ́run ibi tí àwọn ọmọ Ọlọ́run ti ń gbàdá tó jẹ́ branch yìí tó wà ní Ọ̀ṣun báyìí, wọ́n ti sílẹ̀, wọ́n ti ní àwọn ọ̀bọ̀dọ̀ rí ẹnikẹ́ni kó jọ́sìn bẹ̀ mọ́. Ẹ wo àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ yẹn máa pa lára. Ọlọ́run ló máa wọn ọkàn tí Olúwa fẹ́ darí sínú ìjọ yín láti gbà wọn láàrin àkókò yìí, ṣùgbọ́n tí incident tí àwọn pásítọ̀ yín lọ ṣe yẹn, mo gbàgbọ́ pé tí wọ́n ṣe yẹn kò wà mature tó, kò dẹ̀ bá Ọlọ́run mu, kò bá ọgbọ́n Ọlọ́run mu. So ẹ kàn apologize sir, síkàn kan bá yẹn dá sí, apologize fáwọn oníṣẹ̀ṣe yẹn pé kí wọ́n má bínú pé àṣìṣe ni. Ìyẹn ò sọ pé ẹ ti di ọmọ èṣù, ìyẹn ò sọ pé ẹ kì í ṣe ọmọ Ọlọ́run, ìyẹn sọ pé ẹ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run o. Ìkọjá ààyè náà pásítọ̀ yín ṣe, ìyẹn wo tí àwọn náà wá ṣe sínú ìjọ yín, àwọn náà wá bẹ ajá, wọ́n bí aago sílẹ̀, wọ́n bí ajá síbẹ̀, wọ́n fi ẹ̀jẹ̀ ajá wọ́n fi sínú àwọn pásítọ̀ yín. Kò yẹ kí irú ẹ̀ kó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tí constitution wà, tí constitution rẹ̀ ti gáàdì ẹ̀sìn níta, kì í ṣe ẹ̀sìn ní irú kẹ́ jẹ́ ẹ̀sìn ní ìtòwù kẹ́ dá sílẹ̀, ó wà lábẹ́ òfin orílẹ̀ Nàìjíríà. Á dára fún wa o, ẹ jọ sàmúfẹ́ kẹ́ ṣàtúnṣe. Ariwo yìí lórí ọ̀rọ̀ yìí ó pọ̀ jù lórí social media, kò dẹ̀ fi ògo fún Kristi. Àlàáfíà ni fún yín sà, ẹ ṣé. Nínú ọ̀rọ̀ tí bàbá Nasiri Israel sọ tẹ́lẹ̀, tí mọ̀ pé bàbá Nasiri Israel àti Odedoyin Ọláwùmí àtàtọ́jú ni wọ́n o. Ṣùgbọ́n ṣá o lọ́dún tó kọjá ni bàbá ìsọ àwọn àsọtẹ́lẹ̀ yìí, ó ní wọ́n sì sọ àwọn ọ̀rọ̀ yìí. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n wá sọ òun, ọ̀rọ̀ yìí mà tí wọ́n sì múṣẹ. Wọ́n ní àwọn ìbéèrè wà tí àwọn fẹ́ bi Odedoyin léèrè.
àwọn ìbéèrè ọ̀hún àti àwọn àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ pé Ọlọ́run sọ fáwọn náà ni mo fẹ́ kẹ́ gbọ́ nínú fọ́nrán yìí. Ẹ já farabalẹ̀ ká gbọ́n tí Ọlọ́run bá Prophet Nasiri Olúwagbémidìde sọ lórí Pastor Odedoyin tí wọ́n lọ sí tourism center ìyẹn nílùú Òṣogbo láti lọ lé ẹ̀mí èṣù jáde nínú èṣù. Ẹ já gbọ́n tí bàbá Nasiri sọ nígbà náà. ẹ gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bá mi jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ wòlíì Odedoyin. ẹ gbọ́ ohun tí mo rí nígbà tí mo lọ gbàdúrà nípa ẹ̀kọ́ Olúwa. Ọkùnrin tó ríran sí mi ò fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. ọ̀rọ̀ tí mo sọ ṣáájú nípa rẹ̀, mo fẹ́ mọ ọkùnrin yìí gangan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí bàbá mi kọ́ mi nínú iṣẹ́ wòlíì, pé mo fẹ́ mọ̀ fi ohun tó jẹ́ hàn mí kí n wá wo àsọtẹ́lẹ̀. ẹgbọ́n kan tí mo rí sí wòlíì Èsíkẹ́ Odedoyin Ọláwùnmí, mo rí aṣọ funfun tí wọ́n ta káàkiri. mo wá rí eégún, ó wá gbé ike dání ọ̀dà dídùn, ó wá ń lẹ̀ mọ́ àwọn aṣọ funfun wọ̀nyẹn, bó ṣe ń lẹ̀ mọ́ àwọn aṣọ funfun, ní òjijì mo rí eégún yẹn padà sí orí àìtàn, koríko títù wá yí eégún yẹn ká, ó yí àìtàn yẹn ká. mo rí idà jáde láti ọ̀run, ó dẹ̀bẹ̀ sínú gbogbo ọ̀dà tó wà lára àwọn aṣọ funfun wọ̀nyẹn, ó dẹ̀ dán padà. nígbà tó nu tán, mo rí pé ọ̀dà tó nu gbogbo padà sí ọwọ́ eégún yẹn. wọ́n wá da lójijì, eégún yẹn da ọ̀dà yẹn padà sórí ara. idà yẹn kọ́kọ́ gé gbogbo ewé tó wà ní ẹ̀gbẹ́ àìtàn tí eégún yẹn wà. ní òjijì mo rí pé wọ́n ká eégún yẹn yí padà, ó di wòlíì Odedoyin lórí àkàrà. wá kí ni ìtumọ̀ Olúwa ní àdúrà tí ó gbà àti tó ló fẹ́ mọ̀ nípa Odedoyin ni mo rí yẹn, pé ìjọba òkùnkùn gbé aṣọ funfun tí mo rí yẹn ni àwọn ẹni ìpè tó tọ́. ọ̀dà tí mo rí láwọ̀ ẹ̀ àti eégún yẹn, pé ìjọba òkùnkùn gbé iṣẹ́ lé lọ́wọ́ láti pretend bí ìránṣẹ́ Ọlọ́run tó tọ́, láti máa kọlu àwọn ìránṣẹ́ Ọlọ́run, láti máa bà wọ́n jẹ́ káàkiri. Ipe ìtumọ̀ ọ̀dà yẹn ni pé koríko titun tí mo rí tó yí ká tí ìdájọ́ pé òun Olúwa yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ ìdájọ́ lórí gbogbo àwọn tó ń spọ́nsán rẹ̀, àwọn ọmọ Ọlọ́run tó tọ́ tó wà nínú ìjọ rẹ̀. ní koríko títù tí mo rí yẹn làwọn àyànfẹ́ tó yí ká, pé ọ̀pọ̀lọpọ̀ wọn yóò máa ní ìṣòro ìgbéyàwó, yóò ní ìṣòro iṣẹ́, yóò ní ìṣòro owó, yóò ní àjálù, yóò ní búburú, pé àkókò yẹn ò ní pẹ́ dé, òun yóò dá ìṣẹ̀lẹ̀ búburú sí àwọn tó yí ká. Ọlọ́run àwọn ọmọ gbọ́dọ̀ sọ wípé ẹ̀dá mẹ́ta kan, ọkọ àtìyàwó kan wà nínú iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ti ń gbà ní ìmọ̀ràn tipẹ́tipẹ́ ṣùgbọ́n tí ò gbà. Ipe òun máa yọ àwọn yẹn kúrò, pé wọ́n fi jọ ẹ̀ sílẹ̀, òun yóò wá ṣe ìdájọ́ lórí gbogbo, pé ìdájọ́ ni idà tí mo rí yẹn, pé ọ̀dà tí mo rí tó padà sí orí eégún yẹn ní òpin ìjọba Odedoyin, òun yóò wá di àìtàn tí mo rí yẹn, yóò di ìka ẹ̀gbin lójú òun Ọlọ́run àtòjú àwọn èèyàn. Nobody will listen to it. àwọn èèyàn á kà neglect, á di àìtàn níwájú òun Ọlọ́run àti níwájú àwọn èèyàn. òun á di ìjọba ìdọ̀tí àbí ẹ̀gbin, pé n tó máa ṣẹlẹ̀ sí mi yẹn, pé àmì àkọ́kọ́ nípa ẹni tí mò ń gbàdúrà fún ni mo rí yẹn, pé ìjọba òkùnkùn ló gbé iṣẹ́ lé lọ. This is the first message Ọlọ́run àwọn ọmọ gbọ́dọ̀ ní kí n sọ fún. Number 1 nìkan tí mo rí fún. Èkejì, mo rí ní abẹ́ kálọ́pì kan pẹ̀lú àwọn mẹ́ta kan, wọ́n gbé igbá dání, wọ́n wá kówó sígbá yẹn, wọ́n gbé igbá yẹn kò pẹ́ wọ́n fi dé lórí. Mo wá béèrè Olúwa sọ pé àwọn mẹ́ta kan fún lówó láti máa fi kọlu àwọn ìránṣẹ́ Ọlọ́run, láti máa fi bà tiwọn jẹ́, pé àwọn yẹn òkùnkùn dẹ̀ ni wọ́n jọ wà nínú ẹgbẹ́ òkú, òun máa destroy ìjọba yẹn very soon. Obìnrin méjì wà nínú wọn. Number 3, àmì ẹ̀kẹta tí mo rí ìwé lọ́wọ́ rẹ̀, ìwé yẹn dúdú, mo rí pé wọ́n kọ 9 to 10. Olúwa kí ni ìtumọ̀ 9 to 10? Ọba àwọn bá sọ fún mi pé tí mo rí ni pé láàárín àkókò iṣẹ́ oṣù kẹsàn-án oṣù kẹwàá, pé ó ti tó líìsì àwọn èèyàn tí yóò máa wá lórí mẹ́bíà, tí yóò máa sọ̀rọ̀ against wọn, tí yóò máa wá, pé àṣírí tí mo rí nìyẹn. Ó ti tó líìsì àwọn èèyàn, pé àwọn kan wà nínú olórin ẹ̀mí, àwọn kan wà nínú olórin ayé, àwọn kan wà nínú ìránṣẹ́ Ọlọ́run, àwọn kan wà nínú ọba. Ó ti líìsì wọn àtàwọn tó lókìkí, pé líìsì tí mo rí lọ́wọ́ ẹ̀ tí mo rí 9 to 10, pé ó ti tó líìsì wọn tí yóò máa wá sórí mẹ́díà láti máa sọ ìran àtáàkì wọn, láti máa fi ìran kọ̀ndẹ́ẹ̀mù wọn, bà tí wọn jẹ́.
pé gbogbo ẹ̀ pé òpin rẹ̀ òun sì máa dìde láti ṣèdájọ́ fún tí ò bá yí padà ẹ kọ sílẹ̀. Ìdí tí mo fi sọ ìran nítorí àwọn tó yí ká àtàwọn ọmọ ìjọ tó wà nínú ìgbèkùn ẹ̀ kí wọ́n lè gbàdúrà kọ́lọ́run bá ọkàn ga wọn pàdé kí ìdájọ́ má bàa torí tiwọn wá sórí ẹ̀. Ìyẹn ohun Olúwa. Nọ́mbà 2, Olúwa ní kí n sọ fún Wòlíì Ọdẹ́dọ̀yìn pé ó ṣe àlàyé ẹ̀jẹ̀ tó wà nínú lógo rẹ̀ àti ìtumọ̀ lógo rẹ̀ fún gbogbo ayé. Nọ́mbà 3, ọba àwọn bá ní kí n sọ fún Ọdẹ́dọ̀yìn ìtumọ̀ èdè táàbòlíkà kó sọ fún gbogbo ayé kó sọ túmọ̀ rẹ̀ pé tí ò bá ti lè sọ àtòun àti àwọn tó ń tẹ̀lé tí wọ́n lè ṣèṣe wípé ọ̀nà òkùnkùn ni yàtọ̀ sáwọn tó kà ń gbọ́ tí wọ́n kà ń wò pé kí ni má nìyẹn sọ pé tí ò bá ti lè ṣe and secondly kí ọjọ́ tí mo ti wà nínú ìgbéyàwó títí Jésù yóò fi dé gbogbo ogun tó ṣẹ́ lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́jọ́ tí mo ti fẹ́ yàwó mi nínú ilé yìí tí mo bá kọ́ ẹnu ìfẹ́ sóbìnrin mi àbí obìnrin mi rí òwò mi àbí kankan pa máa tóbìnrin kankan papọ̀ kí Ọdẹ́dọ̀yìn náà wá fi ọba àwọn ọba búra níwájú gbogbo ayé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó ṣẹ́yún fóbi ó dẹ̀ ti gbé àlè ní ìsìn nínú church member rẹ̀ tó bá mọ̀ pé òun ò ṣe kó wá ṣe gbangba kó wá búra fún gbogbo ayé kó sọ fún gbogbo ayé. This is àwọn tó ọba àwọn bá ní kí n sọ fún Ọdẹ́dọ̀yìn nìyẹn. Eléyìí mo tún gbọ́ òun pé kí n ṣàlàyé iṣẹ́ ìránṣẹ́ mi fún kí n wá bi léèrè kó wá sórí mídíà kó wá sọ nǹkan mẹ́rin tí mo fẹ́ béèrè. Èkíní 1990 July 30 mo lọ theology ní abẹ́ St. Elisha Lene Theological Seminary. Mo dẹ̀ ṣe ìrúbọmi àkọ́kọ́ ní December lábẹ́ bàbá Elisha Lene. Lẹ́yìn yẹn mo ordain as a pastor ní January 29 1991. Lẹ́yìn yẹn mo la ìjọ bàbá wa Holy Cross kọjá. Lẹ́yìn yẹn mo la ìjọ bàbá wa Saint Adéyẹmí kọjá ní Iléṣà ọmọ Iléṣà ní Jẹ́jẹ́ l'Ákúrẹ́ tí bàbá wa Máfìmíṣẹ́bí so lórí rẹ̀ ní Òkè Àrò tuntun ní ìsìn. Lẹ́yìn yẹn mo ní ìbápàdé pẹ̀lú nínú ìjọ Apostle ti Kristi lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Káyọ̀ Olúbóyè Ọládèjì ní ọjọ́ 7 oṣù kẹwàá 2004 nígbà tí mò ń sọ òkúta sínú ìsọjí tí mò ń ṣépè fún ni mo ní ìkọlù látọ̀rọ̀ wá pé iṣẹ́ tẹ ìjọ tẹ nìyí ṣe tí mo hẹ́ẹ̀tì ṣe é ṣe pé ó ní mo ti mórúkọ rẹ̀ kárí ayé ibẹ̀ náà ni mo ti fẹ́ lò ọ́ o ẹni tí ó ń ṣe iṣẹ́ tẹ nìyí ṣe náà ló ṣe ìgbà yẹn mo ń ṣiṣẹ́ ní Ondo State Water and Sanitation Project pé ibẹ̀ ni mo ti máa lọ iṣẹ́ kan náà lẹ́yìn àjọṣe o òfin méjì mo dẹ̀ fún ọ má gbóhùn ènìyàn sọ̀rọ̀ má dẹ̀ gbéraga thank God. Lẹ́yìn yẹn mo padà ṣiṣẹ́ ìránṣẹ́ wa bàbá wa Adélékè ṣe èsorí mi kọ̀yà ní kejì mo kó bẹ́ẹ̀ mo padà ṣiṣẹ́ ìránṣẹ́ bàbá wa Bámsáyé tí wọ́n wà ní Ìlọrin mo kúrò bẹ́ẹ̀ mo dá ìjọ ilẹ̀ ní 2006 ní nọ́mbà 26 Olúléwádìí Olúwa lẹ́yìn ọdún 3 sí lẹ́yìn Olúwa ní kí n close ìjọ yẹn down mo kúrò ń bẹ́ẹ̀ mo padà sí ọ̀dọ̀ bàbá wa Sábìtù lórí bá wa mo kúrò ń bẹ́ẹ̀ nígbà mo wá dá ṣọ́ọ̀ṣì mọ̀wé sílẹ̀ mo padà sọ́dọ̀ bàbá wa Pásọ̀ Joseph Adélakùn Ayẹwà International ti date. Olúwa àwọn ọmọ ogun wa sọ fún mi mo dẹ̀ ṣègbéyàwó mo ṣerúbọmi kejì ní CAC mo ṣe ní ọ̀dọ̀ bàbá wa Wélẹ́wà nígbà tó jẹ́ alága ní CAC ní Ẹ̀fọn Àlàyé ní Odò Ọ̀nẹ. Bàbá wa Àlàbí ní ìkejì alákejì professor olówàásù ìgbàlà kíkú fún mi ní on the 14th of May 2006 sí 2005 àmì bí iṣẹ́ ìrìnàjò ìfẹ́ ìránṣẹ́ mi ti rí nìyẹn. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wa sọ fún pé bí mo ṣe ṣàlàyé ìrìnàjò ìfẹ́ ìránṣẹ́ mi pé tí mo bá fẹ́ mọ̀ tó tọ́ pé Wòlíì Ọdẹ́dọ̀yìn ọmọ mi ni pé kó wá sórí mídíà kó wá ṣàlàyé ìrìnàjò iṣẹ́ ìgbàgbọ́ ẹ̀ gbogbo bí ó là kọjá tó bá ti lè ṣe maritale ministerial pé kí n gbàgbọ́ pé Wòlíì Ọlọ́run tó tọ́ ni but tí ò bá ti lè ṣe details bí mo ṣe ṣe àwọn tó bá ń tẹ̀lé àtòun pé kí n fi wọ́n lẹ̀ sọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Finally eléyìí Olúwa ló sọ mo fẹ́ bi léèrè ni
irun òbésèré tó gẹ̀ síbí yẹn irun ayé tó gẹ̀ síbí yẹn mo bi léèrè kó ṣàlàyé ẹ̀ wòlíì wo lórí tó ń gẹ irun ayé sí àgbá rẹ̀. Number 2, aṣọ tó fi aṣọ òrìṣà Israẹli tó fi ń kọ́ ọrùn pẹ̀lú aṣọ wòlíì tó ń gbé onírú aṣọ lórí aṣọ wòlíì tó fi ń kọ́ ọrùn káàkiri yẹn ibo ló ti rí nínú bíbélì wòlíì wo ló fi jọ kó dárúkọ rẹ̀ eléyìí sọ wọn ayé kì í sọ wọn olúwa mo kà ń sọ fún ni. Ní ìtẹ̀síwájú àwọn wọ̀nyẹn náà àtàwọn ọmọ ìjọ mi à ń lọ ń ṣe house cheese à ń lọ sínú ọjà à ń lọ sẹ́gbẹ̀ẹ́ títì à lọ ń wàásùn kò sí eléyìí tá a sọ pé ká gbé fídíò tẹlifíṣàn ká máa fídíò wa gbogbo iṣẹ́ ìránṣẹ́ ká lè rí mi lójú títì kẹ́ni nínú hòtẹ́ẹ̀lì nílò lóúnjẹ ní abroad tó ń ṣe káàkiri olúwa àwọn ọmọ ogun ẹ̀mí ọlọ́run nínú mi ó ní kí ìbílẹ̀ pé ibo ló ti rí ìjọba kárí mi ti ń ṣe káàkiri ṣé iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ nìyẹn ká lè rí mi ká yóò lè rí mi ẹni tó ṣiṣẹ́ ojú ẹni táwọn ojú àwọn bàbá táyà àwọn bàbá Adébóyè ń lọ tá kó èèyàn jọ òun wá rìn láàrin èèyàn méjì mẹ́ta pẹ̀lú obìnrin ọ̀run obìnrin kan àwa fi fídíò sí ibo ló ti rí. Ohun tí a gbọ́ ni pé wòlíì Ọ̀dẹ́dọ̀yìn kò ṣẹ̀ṣẹ̀ máa fín àwọn oníṣẹ̀ṣe níràn gẹ́gẹ́ bí àwọn ìwádìí kan tá a ṣe nígbà tí a pè ní ìlú ọ̀hún àti nílùú Òṣogbo. Ẹ jẹ́ gbọ́ ara àwọn ọ̀rọ̀ kan èyí tí prophet yìí sọ nígbà tí ó ń wàásù lórí pẹpẹ níbi tí àwọn oníṣẹ̀ṣe kan ti sọ wípé kò ẹ̀ṣẹ̀ máa tẹnu àbùkù bá wọn ṣùgbọ́n àwọn dákẹ́ lọ́pọ̀ ọ̀gbà láì sọ̀rọ̀ ni. Ẹ jẹ́ gbọ́ ohun tí bàbá yìí sọ nínú àwọn ìwàásù wọn. These idols don't have power. Àwọn alálẹ̀ àti àwọn òrìṣà. They only packaging. That's why you see traditional ruler in Nigeria. They normally use stocks. Wọ́n kàn ń pọ́n dẹ́bẹ̀ láti sàní ìdí nìyí tó jẹ́ pé tẹ́ bá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n máa ń lo àwọn jàǹdùkú. And traditional ruler. Go to traditional all this shocking. Tẹ́ bá lọ sí ọ̀dọ̀ àwọn ọba. They use stock. Àwọn jàǹdùkú náà máa ń lò. To implement their power because their God don't have power. Láti lè bá wọn ṣiṣẹ́ nítorí pé àwọn kan mọ̀ wípé òrìṣà táwọn ń sìn ò ní agbára. Hallelujah. 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 They are in the wrong place. Nítorí wípé wọ́n wà ní ọ̀nà tó kò tọ́. If anyone is in the wrong way, ẹnikẹ́ni tó bá wà ní the ọ̀nà person tó have failed already. ẹni náà ti kùnà. Hallelujah. Hallelujah. You are someone that you have never seen the one you are following. Ìwọ o jẹ́ nìkan tí o tó tí ìmẹ́ tó ń tẹ̀lé. Hallelujah. Hallelujah. Muslims cannot tell you that they have seen Muhammad before. Àwọn mùsùlùmí ò lè sọ kàn rí Muhammadu. No, Christ is appearing to his people. Títí di òní ni Kristi sì ń para àwọn ènìyàn. Hallelujah. I will not be a fool. Èmi ò ní ya òpè. Last time when I challenged all those, I don't worship another babaláwo. Ní àwọn ìgbà kan sẹ́yìn mo pé ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo níjà. He was Socrates when he was alive. Mo wá rí ẹ̀ẹ́dẹ̀rìn tí wọ́n pè ní Ọbàtálá ó wá nítorí wípé ó wà nínú ẹgbẹ́ òkùnkùn nígbà tó wà láyé. Mo wá sọ fún wípé tí n bá tún rí ọ màá pa ọ́ ni. Àgbà náà mi ò rí mọ́. Ó ti fún dàgbé sá lọ. Mo ní màá tún ọ pa ni. Hallelujah. I delivered message to Hezekiah. Someone was telling me that they normally use thunder. Mo jẹ́ iṣẹ́ fún Hezekiah. Ó máa ń lo ọ̀rá. The Lord has made me as someone that control thunder and everything. Mo wá sọ pé Ọlọ́run ti sọ mí di ènìyàn tó ń darí àrá gangan. Mo ní ta ni tó ta ló yóò máa rán àrá sí. Hallelujah. You send thunder to me. Hallelujah. 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 When you are in the right way. Nígbà tí ènìyàn bá wà ní ọ̀nà Hallelujah. You will be able to silence your mocker. wàá lè pa àwọn ẹlẹ́gàn lẹ́nu mọ́. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ gbọ́n tí prophet Damilọ́lá Àlùkò sọ nígbà náà nígbà tí prophet Ọ̀dẹ́dọ̀yìn jáde láwọn àkókò kan. Onírúurú àwọn wòlíì Ọlọ́run ni wọ́n pè sáwọn àkíyèsí nípa doctrine ẹ̀ nípa àwọn ìwàásù kan tó ń wà àti àwọn ìsọ̀rọ̀ sí àwọn wòlíì nínú ìjọ CAC. Ẹ já wá gbọ́n tí prophet yìí sọ nígbà náà bí wọ́n ṣe pè sí àwọn àkíyèsí kan àti bí wọ́n ṣe sọ fún un àwọn nǹkan tí ò tọ́ tó ń ṣe àti bí ó ṣe lè ṣe àwọn àtúnṣe náà. Ẹ já gbọ́n tí wòlíì náà sọ. Bọ̀ bí o lè ṣàì má jẹ́ kí àwa ọmọ Ọlọ́run pàápàá jùlọ àwa tí a ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì ká mọ́ gbọ́ nǹkan kan tàbí èkejì tí mo fẹ́ bá wa sọ lórí ọ̀rọ̀ yẹn. Àkọ́kọ́ ni pé ìránṣẹ́ yẹn gan ni mo kọ́kọ́ fẹ́ kán mọ̀ nǹkan kan nípa ìrìn àjò tí wọ́n rìn. Mo ti máa ń rí fídíò wọn once in a while. Facebook máa gbé wá torí pé mi ò follow wọn. I am not one of his followers. Nítorí pé ohun tí wọ́n ń sọ kò mú ìdàgbàsókè ẹ̀mí wá. Nítorí pé ohun tí wọ́n ń sọ kò mú èso ẹ̀mí wá. Nítorí ohun tí wọ́n ń sọ kò mú ìlàkàyè gidi wá. Kò fi bẹ́ẹ̀ mú ọgbọ́n lọ́wọ́. Kò sì fi bẹ́ẹ̀ mú òye lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọn ò ṣẹ̀ṣẹ̀ máa sọ. Wọn ò ṣẹ̀ṣẹ̀ máa sọ. A ti rí ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn bàbá wa nínú ìgbàgbọ́ tí wọ́n sì wà láyé, the living legend in faith. Àwọn bàbá wa bíi bàbá wa WF Kumuyi wọ́n ti sọ ìsọkúsọ nípa bàbá rí. A ti rí ìgbà tí wọ́n sọ ìsọkúsọ nípa bàbá wa Adébóyè.
àwọn akọni nínú ìgbàgbọ́, àwọn tán ti làágùn wọn sínú ìyìn rere, àwọn tí ogún wọn ti bọ́ sínú ìyìn rere, síbẹ̀ sí ìránṣẹ́ yìí sì ń jáde láti máa sọ àwọn kàtàkàtà tí wọ́n ń sọ kó tó di pé the latest tí wọ́n wá ń sọ nípa bàbá wa akọni ni Apostle Ayọ̀délé Babalọ́lá the prophet Ezekiel Odedoyin, ẹ kíyèsára gidigidi. Lóòótọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ó dàbí ẹni tó ní àrùn ọpọlọ, ṣùgbọ́n èmi ò ní fẹ́ sọ pé àrùn ọpọlọ ni, torí mo tún rí kan lọ́sàn-án tí ẹ ń sọ pé Olúwa fi hàn yín ni, Olúwa sọ fún yín pé Peter ló dé ọ̀run, Apostle Paul dọ́run nínú Bíbélì. Ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ tó sì ní ẹ̀mí ìdẹ́mímọ́ yàtọ̀ yóò rí pé ẹ̀mí kan ti dàpọ̀ máa yé yín, yóò rí wípé ẹ̀yin kọ́ lẹ̀ ń sọ̀rọ̀, ọfà kan ti yọ́lẹ̀ bá ìránṣẹ́ yìí, ọfà kan ti gbọ̀nà ẹ̀yìn bá the Mr. Ezekiel Odedoyin, prophet Ezekiel Odedoyin, pé ọfà kan ti yọ́lẹ̀ bá ọ. Nígbà tẹ́ni kan bá ń sọ wípé Apostle Ayọ̀ Babalọ́lá, ẹni tí gbogbo ènìyàn mọ̀, ìtàn tí àwa ìgan dé bá, àwọn bàbá tó jẹ́ wípé wọ́n gbé ìgbé ayé wọn lórí ìwà mímọ́, àdúrà àti àwẹ̀, ìwà mímọ́, àdúrà àti àwẹ̀ ní Babalọ́lá fi ṣiṣẹ́ Olúwa títí tí wọ́n fi dá wọn lélẹ̀ lẹ́sẹ̀ àgbélébùú. Tí ìwọ kan wá dé, ìwọ tó jẹ́ pé nígbà tí Babalọ́lá ń ṣiṣẹ́ gan wọn tí bí ọ tó wá dé tó ní Babalọ́lá process. Ọlọ́run kó ṣàánú fún ọ, mo tó gbàdúrà fún ìránṣẹ́ yẹn Odedoyin Ezekiel, Ọlọ́run kó ṣàánú fún ọ, Ọlọ́run kó ṣàánú fún ọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí. Ní tí mo rí nínú ayé ìránṣẹ́ yẹn ni pé kò sí ẹni tó mọ́ níwájú ẹ̀. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátápátá ló ti sọ ìsọkúsọ tàbí èkejì sí. Ìwọ tó jẹ́ wípé ìwọ gan nínú church ẹ̀ gan tá à ń rí lórí àwọn fídíò yẹn, tó jẹ́ wípé òun kọ́ àwọn ọmọ rẹ̀ bọ́n ṣe ń fèdè fọ́, ṣé wọ́n máa ń kọ́ yàn bọ́n ṣe ń fèdè fọ́ ni? Kọ́mọ ọ̀ya mọ̀ká lababo ṣe polibo, ṣé ìránṣẹ́ Ọlọ́run yẹn? Ẹ̀mí mímọ́ ló máa ń fúnni ní èdè tuntun, èdè ọ̀run, kì í ṣe èèyàn. Ó bẹ̀rẹ̀ sí ń fèdè fọ́, ó bẹ̀rẹ̀ sí ń kọ́ wọn bọ́n ṣe ń fèdè fọ́, àwọn náà ni mo rí kí ló rí. Kámọ́ ti ìwé tá ìwé ẹni Olúwa fi hàn yín, Olúwa fi ṣe. Kí ló máa ń ṣe ẹ̀yin wòlíì orí afẹ́fẹ́ yìí tó jẹ́ pé fíṣàn lọ láti gain followers, láti wá ntẹ́ jẹ. Ẹ mọ̀ gbẹ́mi lórí afẹ́fẹ́, ẹ mọ̀ lo ẹ̀mí lórí afẹ́fẹ́, ẹ mọ̀ sọ Olúwa wí nígbà tí Olúwa ò sọ kankan. Bíbélì wípé nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kún fún ohun tí ẹ ó jẹ, ẹ kún fún ọrọ̀ ayé, ẹ kún fún ayé àti ọrọ̀ ayé, ẹ wá ń sọ nígbà tí Olúwa ò sọ. Ezekiel Odedoyin, níbikíbi ẹ bá mi pín fídíò yìí, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ ẹ̀, kó tètè padà, nítorí wípé Bíbélì wípé ó bá àwọn ọba wí nítorí wọn, kò sì jẹ́ kí ẹnikẹ́ni kó ṣe wọ́n ní ìwọ̀sí, Ezekiel Odedoyin, I don't know you, mi Mario, lórí social media ẹ lọ, and I'm not your followers. Ṣùgbọ́n tètè padà níbi tó dé yẹn, tètè padà, torí gbogbo àwọn ọ̀rọ̀ rẹ bí ẹni tí ọfà ti bà ní ọpọlọ, bí ẹni tí ọfà ìsínwín ti bà, tán wá ní kó máa sì sọ káàkiri. Yes, wọ́n ní bàbá Kúmúyì wọ́n yìí ṣe tọ́lọ́run, wọ́n ní bàbá wa Adébóyè wọ́n yìí ṣe tọ́lọ́run, wọ́n ní bàbá wa Ẹ̀sìkáyà wọ́n yìí ṣe tọ́lọ́run, bẹ́ẹ̀ náà ni bàbá wa Táíwò Òjó ó ní wọ́n yìí ṣe tọ́lọ́run. Ṣé ìwọ nìkan ni ọfà ló bá, ọfà ti bá the man called Ezekiel Odedoyin? He has been shot with the satanic arrow. Ẹ̀yin tẹ́ẹ̀sì wà láyìíká ẹ̀, mo mọ̀ pé ó yẹ kó o ní mẹ́ńtọ̀, ó yẹ kó o ní bàbá ní Olúwa, bọ̀ mi ò rí ọ nírìí ẹni tó ní bàbá ní Olúwa. O ò ní ẹnìkan tó jẹ́ pé ó lè pè ọ́ tẹ́rù lè bà ọ́ pé o gbọ́dọ̀ ṣe kíní yẹn mọ́. Ibi tí àṣìṣe rẹ ti bẹ̀rẹ̀ nìyẹn. Ká kọ́kọ́ wádìí, ṣé Ezekiel Odedoyin Ọláwùmí ṣó ní bàbá nínú Olúwa, ṣó ní ẹnìkan tó ń tọ́ka sí ẹni tó ti ní ìrírí, ẹni tó ti ṣiṣẹ́ Olúwa, tó jẹ́ pé oore ọ̀fẹ́ yẹn wà nínú ayé wọn tán dẹ̀ ní ìrírí nínú iṣẹ́ yìí, ṣó ní ẹnìkan tó sọ wípé bàbá mi nínú Olúwa rẹ̀? Àwọn gullible followers àwọn náà tẹ̀lé. Wọ́n gbé fídíò kan, wọ́n fi fídíò kan hàn mí nípa ẹ̀ náà lọ́sàn-án. Ó sọ pé Ọlọ́run fi hàn ní, òun rí ní Peter ló déjọba ọ̀run, Apostle Paul dọ́run. This thing is getting out of hand. Ezekiel Odedoyin Ọláwùmí, padà wá sí ìrònúpìwàdà. Bàbá wa Apostle Joseph Ayọ̀délé Babalọ́lá, nígbà tí wọ́n sùn tán iṣẹ́ wọn sì tún fọ́. Bẹ́ẹ̀ náà ni àwọn akọni ìgbàgbọ́, wọ́n sùn ṣùgbọ́n iṣẹ́ wọn fọ́. Babalọ́lá kúrò nínú ẹni tẹ́nìkan lè mọ wàtọ́ sí lára.
bàbá wa Apostle Ayọ̀délé Babalọ́lá wọ́n kúrò nínú ẹni tí ẹnìkan lè mọ̀ ba iṣẹ́ tí wọ́n láàgùn tán jìyà sí ó tó lè mọ̀ bàjẹ́. Ó ní kò sẹ́ni tó ṣe baptism fún Babalọ́lá. Daddy Oyèníyì Fẹ́mi bàbá Síónì wọ́n ti dá olóhùn. More grace to daddy. Lọ yí padà kó má bàa parun. Lọ yí padà. Ezekiel Odedoyin Ọláwùmí ṣé wọ́n nìkan ni ó máa criticize gbogbo èèyàn. Jésù gan ni wípé a ò rán òun wá láti dá ẹnikẹ́ni lẹ́jọ́ bí kò ṣe láti gba aráyé là. Níbo ni wọ́n ti gba ìgbé tiẹ̀? Ta ló kọ̀wé kọ́wọ́ ni wọ́n ní? Bẹ́ẹ̀ ìwòye ọdún tó lọ lẹ́nìkan náà ló wá lórí social media ló ní Olúwa fi hàn Olúwa sọ fún wípé Àdùkẹ́ Gold nígbà tí Àdùkẹ́ Gold kú pé ibì kan náà ti fi rúbọ lóòótọ́ ó ti lọ jẹ́wọ́ bàbá wa ti gbàdúrà fún wọn ti dáríjì. Ṣùgbọ́n ẹ̀yin wòlíì orí social media ẹ̀yin aríran orí social media yìí ìgbà wo lẹ dẹ́kun àwọn wà pálapàla yìí? Ẹ mọ̀ sọ ètò lórí social media ẹ mọ̀ sọ̀rọ̀ nígbà tó sì jẹ́ pé kò sí ìgbàlà mọ́ ìran lọ́pọ̀lọpọ̀ wáká ẹ ti fi Jésù Olúwa sílẹ̀. Ìran fíṣàn kan sọ fíṣàn fún yín lẹ́ ń wáká. Ìran kì í dẹ̀ ṣẹ́gun Jésù ló máa ń ṣẹ́gun. Ìran kì í ṣẹ́gun. Vision is not a solution to whatever you are passing through. Wọ́n lè sọ̀rọ̀ fún ọ láti January wọ December bẹ́ẹ̀ kó mọ̀ sọ náà àbáyọ fún. Ṣé torí ń tẹ́ jẹ? Ṣé torí mọ́tò tẹ́ fẹ́ wọ̀? Ṣé torí pé ẹ fẹ́ káyé mọ̀ yín? Lẹ́sẹ̀ ń wá sórí social media láti mọ̀ sọ ìsọkúsọ ẹ̀yin wòlíì. Ta ló pè yín níbo lẹ ti gba ẹ̀kọ́ tí? Tẹ́ ẹ bá kán bá pè yín tẹ́ ẹ ní tẹ́ gba ìpè ó tún yẹ kẹ́ ẹ lọ tẹríba lọ́dọ̀ àwọn tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n ti ń ṣe tí wọn ò dí bàjẹ́ nídìí ẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbáyé ẹ má fetí sí ẹni tó bá ní ẹ̀mí ìdẹ́mi mọ́ yàtọ̀ á mọ̀ pé ẹ̀mí èṣù ló sọ̀rọ̀ jáde láti inú ayé Ezekiel Odedoyin Ọláwùmí Ezekiel wọ́n á mọ̀ pé ẹ̀mí èṣù ló sọ̀rọ̀ jáde. So ẹ má jẹ́ kí ẹnìkan fi Olúwa wí ẹ má jẹ́ kó fi yín sínú ìdè tàbí kó mú kẹ́ ẹ fi kọsẹ̀ tàbí kó mú kẹ́ ẹ kó gba tí ẹ gbàgbọ́ tó dẹ̀ ń ṣiṣẹ́ fún yín láti gbà lọ́wọ́ yín. Lórúkọ Jésù ní Násárẹ́tì Ọlọ́run yóò tún yín ṣe yóò tún Ezekiel yẹn náà ṣe yóò sì ràn gbogbo wa lọ́wọ́ lórúkọ Jésù. So ẹ kíyèsára ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbọ́n tẹ́ ẹ gbà Bíbélì èyí tí ìwọ gbàgbọ́ ní dìímú sínsín. Ẹ má jẹ́ kẹ́nìkan wá kó fi ẹ̀kọ́ òdì kó fi kó yín lọ. Ẹ má jẹ́ kẹ́nìkan wá kó fi wá fi ayé kó fi mèremère ayé gbà yín kúrò níwájú àgbélébù. Ẹ má jẹ́ kí ẹnìkan wá kó kàn fi ìran. Mi ò sọ pé ìran ò dáa o ẹ má kó tì mí rọrùn. Mi ò sọ pé I am a prophet by the grace of God. Mi ò sọ pé ìran ò dáa ṣùgbọ́n ìran kọ́ ní mú ní déjọba ọ̀run. Ìran kọ́ sì ní solution sí ọ̀nà àbáyọ ǹjẹ́ nìyẹn bá ń là kọjá. Ẹni tí ò lè gbàdúrà tẹ́sí ọ̀ràn fún ẹ kàn mọ́ ní lọ mẹ́tò wá kó wá ṣètò ló ń ṣẹ́gun ni. Àwọn ètò wo gan sọ́dọ̀ Ọlọ́run làwọn ètò yẹn ti wá ní àbí láti ìjọba òkùnkùn. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lẹ́ẹ̀kan sí arákùnrin tó ń pè ní Odedoyin Ezekiel Ọláwùmí tètè padà níbi tó bá dé yẹn. Stop tarnishing the image of fathers in faith. O ò lè bà iṣẹ́ wọn jẹ́ ṣùgbọ́n kí ìwọ gangan kó o mọ̀ bá di ẹni ìríra níwájú Ọlọ́run kó o mọ̀ bá di ẹni ìkọsẹ̀ níwájú Ọlọ́run lórúkọ Jésù yóò dára fún ọ. Ezekiel Odedoyin prophet ló pe rẹ mi ò ní problem pẹ̀lú yẹn ṣùgbọ́n onídìí kan tọ́jú ẹ̀ àwọn ìsọkúsọ ló ń sọ káàkiri àwọn tí Ọlọ́run ò sọ ló ń sọ pé Ọlọ́run sọ àwọn tí Ọlọ́run ò rán ọ ló ń ṣe onídìí kan lọ tọ́jú ẹ̀ kó o dẹ̀ padà níbi tó bá dé yẹn. Odò Lọ́kọjà rèé ìyẹn ní Kogi State níbi tí prophet Odedoyin Ọláwùmí ti ń bá ẹ̀mí òkùnkùn tó wà nínú omi wí tó ti ń sọ wípé kí wọ́n dákẹ́ jẹ́ o wípé láti ìgbà yìí lọ gbogbo ẹ̀mí òkùnkùn tí ń bẹ nínú odò tí ń bẹ ní Lọ́kọjà ìyẹn river Niger òun river Benue pé láti ìgbà yìí lọ o kí wọ́n dákẹ́ jẹ́ wọn ò sì gbọdọ̀ lágbára kankan mọ́. Ẹ wo ọ̀rọ̀ rèé nínú tí wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá tẹ́ ẹ tún máa wò níbi tí prophet Odedoyin ti lọ bá gbogbo ẹ̀mí òkùnkùn tí ń bẹ nínú omi yìí wì ẹja gbọ́n tí wòlíì náà sọ. Watabolika watayama sente yama kailibo wairibo wasente yama kailibo sente. I take power. I subject every other power. Shiribo kumasente. Take power in this river. Agbègbè àti ń bẹ nínú omi yìí. River Benue, Shiribo kumasente. Lead to river Niger, Shiribo. I go down every principality here. Gbogbo ipá àti agbára àti nínú omi yìí. I bring light to the river. Shinda Yamaka Eliwa. Watabolika. I show every power here. Agbègbè agbára níbi mi. I show the principality. Agbègbè ipá mi. Shiribo kumasente.
I put the control under Jesus. a fi ìṣàkóso sábẹ́ Jésù You Kristi. will not more have control again. pé ẹ kì yóò lè gbàṣàkóso mọ́. Once a day. Again to the voice of the Lord. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Siribo, you deity. ẹ̀yin alálẹ̀. Siribo Kumasentai. You power inside water. ẹ̀yin agbára tí ń bẹ nínú omi. I bring salvation to you. a mú ìgbàlà wá. If you don't, I bring destruction. a mú ìparun wá tẹ́ ẹ bá gbà. In the name of Jesus. Amen. You shall not no more power over this city again. ẹ kì yóò lè làgbá lórí ìlú ìmọ̀. I take control a gba ìṣàkóso of this river odò yìí. to the God Jesus. a fi fún Kristi Jésù. Wasente Yamakai Libo Sentai. I render you useless. a jẹ́ kí gbogbo pa yín aṣọ yín No lásán. power again. ẹ lágbára mọ́. Taking control over you in the name of the Father. a gbẹ ìṣàkóso lórúkọ bàbá Son, àti ọmọ and of the Holy Ghost. àti ẹ̀mí mímọ́. Bó bá gbẹ́bọ̀dé omi ojú ẹ̀ ò lè rí báyìí kọ́ wá dúdú ìyàrá nígbà omi ń da. Ojú ẹ̀ ò rí gbogbo ẹ̀yin olú omi bí ẹgbẹ́ ní èkó. Mo fi níbú, mo fi ré. Siribo, gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbogbo àṣàkóso fún àwọn áńgẹ́lì. According to control to the angels. Ẹ mú ìrere lọ nú omi. We bring salvation to the sea. Ẹ mú ìparun fáwọn tí ìparun yẹ fún. And bring destruction to Bí those ẹnikẹ́ni bá tún who. wá bu omi yìí If anyone come to take this water láti fi ṣiṣẹ́ òkùnkùn. to use it for Àti Satan àdúró. Lord, we suspend them. Siribo kò bá ṣèjẹ́. À ń gbé omi yìí fún Ọlọ́run pé fún lédè. Who is under the control of God of us? Ní orúkọ jọba. Father, Ayé tí ọmọ. Ayé tí ẹ̀mí mọ́. Holy Spirit. Taking over in every aspect. A gba ìṣàkóso ní gbogbo Help ọ̀nà. me. For God of the white Fún corner. Ọlọ́run pè fún mi. In the name of the Father, Son, and the Holy Ghost. You, the Lord of Lokoja, Ìwọ ilẹ̀ lọ́kọjá. we are ever taking over. A ń gba ìjọba. This love for God Jesus. Ìlú ìfún Kristi In the Jésù. name of the Father, Ní orúkọ bàbá in the name of the Son, àti ọmọ and of the Holy Ghost. àti ẹ̀mí mímọ́. You water. Ìwọ mi. ìmọ̀ràn tiwa ni pé kábàá lè gba àlàáfíà láàyè lórílẹ̀‐èdè nàìjíríà ìwọ̀n bí orílẹ̀‐èdè ṣe fún wa láàyè láti sin ẹ̀sìn tó wù wá ohun tó sì máa ń dùn wọn mọ́ nìyẹn jù ó ní láti sọ̀rọ̀ àbùkù tàbí sọ̀rọ̀ àsádà sí ìgbàgbọ́ oníkálukú ṣùgbọ́n ṣá o ìjọba orílẹ̀‐èdè yìí ti fún oníkálukú láàyè láti ṣẹ̀sìn tó wù àwa ń fi àsìkò yìí tọrọ bẹ̀bẹ̀ lọ́wọ́ gbogbo ẹlẹ́sìn jẹ́sìn bóyá ẹ̀sìn ìgbàgbọ́ tàbí mùsùlùmí tàbí ẹ̀sìn ìṣẹ̀ṣe kí kálukú kó dúró lórí ẹ̀sìn rẹ̀ kí wọ́n sì fi ẹ̀sìn wọn ṣe wàásù fún oníkálukú wọn nítorí àwọn ẹ̀sìn yìí wọ́n ń kọ́ wa ní ìfọ́mọnìyàn ṣe ni o gbogbo ẹ̀sìn pátápátá nílẹ̀ yìí tàbí lókè òkun níṣẹ́ ni wọ́n ń kọ́ wa ní ìwà tá a lè wù ní dúníyàn ṣùgbọ́n wà tí kọ̀ọ̀kan ń kọ́ wa ọ̀nà tọ́tọ́ ni o níwọ̀n bí wọn ò bá ti ba ẹ̀sìn ẹ jẹ́ wọ́n ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ ẹja ṣọ́ra o nítorí pé òfin orílẹ̀-èdè yìí fààyè gbà wá láti sin ẹ̀sìn tó wù wá wọ́n bá sọ wípé à ń da omi àlàáfíà orílẹ̀-èdè wú tó bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbáyìn tí di olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá má gbàgbé o láti tẹ aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ẹ̀ ẹ̀já pín kálé ẹ̀já ṣẹ̀sìn wa lọ́tọ̀ọ̀tọ̀ ká má fi ẹ̀sìn tẹnìkan kó bá tẹnìkan ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀ búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbí. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.